Yes, ẹ̀yin èèyàn wa mo kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo kí wa nílé lóko, lọ́nà ọjà, ní ìrìn àjò níbikíbi. Wọ́n ní kógókógó ni ohun agorogo ti gbẹdúgbẹ báyìí ohun níta kèrègbè. Òjòjò oníṣòwò kó má nájà, kòkòkò báyìí ni ara ọ̀tá ń lè. Mo mọ̀ pé àlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà ní hàyín. Tó bá rí bẹ́ẹ̀, ògo ni fún Olódùmarè o. Mo kí gbogbo wa gbọ́ àtọ́ àsúrè ìwòrìwò fún. Gbogbo ọmọ Yorùbá mo kí wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èkìkí tó lọ́lá jùlọ òun ni mo kí yín o. Òun lẹ gbọ́ yẹn o. Èkìkí tó ní ọlá tó níyì jùlọ òun náà ni mo kí yín yẹn. Ògbó àtọ́ yín. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere ni. Ìtumọ̀ èkí mi nìyẹn. Gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé rere ni òun la máa yọrí sí. Ẹ rí ohun tó ń lọ ní ìgboro káàkiri orílẹ̀-èdè àgbáyé. Pàápàá jùlọ lọ́rọ̀ mi bí tó dálé lórílẹ̀ ní ni àhámọ́ tí olóyè Ìgbòho wà. Ẹ jọ̀ọ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn láìpẹ́ yìí. Àwọn forest guard, àwọn Fúlàní tí àtọ̀hún wá wọ́n dẹ̀ wá ká wọn mọ́ wọ́n dẹ̀ pa wọ́n síbẹ̀. Mo rò pé bàbá wa Ṣèyí Mákindé, èmi lérò pé ẹ ń wo nǹkan tó ń lọ. Ẹ rí nǹkan ṣe sí ọ̀rọ̀ olóyè Ìgbòho. Kábíyèsí Ládọjà Olúbàdàn, mo kí orí adé o, mo ṣí fìlà fún orí adé. Kábíyèsí o. Bàbá wa Ọ̀jájá kábíyèsí o. Bàbá wa Aláàfin kábíyèsí àti gbogbo àwọn mo fi kí gbogbo àwọn ọba wa tó kù nílẹ̀ Òtùfẹ̀. Ẹ̀rí nǹkankan ṣe sí ọ̀rọ̀ olóyè Ìgbòho. Olóyè Ìgbòho wà lákàmọ́. Àwọn Fúlàní tí àti nọ́ọ̀tì wá ká àwọn forest guide wa mọ́ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá wọ́n dẹ̀ pa wọ́n. Wọ́n ká wọn mọ́ wọ́n gbẹ̀mí wọn. Olóyè Ìgbòho dìde. Ó ní tí ẹ fún wọn ní few days, few months pé ẹ̀ ní gbọ́ nǹkan tó ń jẹ́ Fúlàní mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin pípù yẹn dẹ̀ kọ̀ ẹ lè bá bàbá Tinubu sọ̀rọ̀. Àwọn ọba wa ẹ lè bá bàbá Tinubu sọ̀rọ̀. Ṣé bá a ṣe wá máa wò léléyìí ni táwọn Fúlàní ń ká wa mọ́? Ṣé bá a ṣe dákẹ́ léléyìí ni? Ṣé ọ̀rọ̀ yìí tẹ ìgbà mi máa jókòó máa rò bó ṣe rí lára mi. I don't know about you. Mo fẹ́ play fọ́nrán kan ṣókí kẹgbọ́n nǹkan tí Tinubu sọ o. Mo fẹ́ fi rán wa létí ni o. Mo fẹ́ rán wa létí ni ọ̀rọ̀ tí Tinubu sọ ni o. Mo kàn fẹ́ fi rán wa létí ni o. Àkókò náà ti tó o. Ẹ má dẹ̀ gbàgbé kí bàbá Tinubu wọ́n mé pẹ́rábì kan nínú fọ́nrán tí mo fẹ́ play yìí. Promise. Ẹ gbọ́ nípa nǹkan tó ń sọ nípa promise. Ẹ má yẹ kí mi fẹ́ tú ni kò jẹ́ kí n fẹ́ sọ. Mo fẹ́ kẹ́ fi ti ara yín gbọ́. Àkókò náà ti tó o. Pé tí wọ́n bá ṣe second time. By all means necessary. You must have electricity. And you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. Ẹ̀yin náà ẹgbọ́n nǹkan tí bàbá Tinubu sọ. Ẹgbọ́n nǹkan tí bàbá Tinubu sọ. Wọ́n ní tí àwọn ò bá ṣe iná Nàìjíríà 24-hour electricity second time kí wọ́n má dìbò fún òun. Mo rò pé wọ́n ti gbàgbé. Tí àwọn olóṣèlú bá fẹ́ sọ̀rọ̀ ń sìn wọ́n á ní ọ̀rọ̀ olóṣèlú nìyẹn. Wọ́n á ní ọ̀rọ̀ olóṣèlú òní Tinubu sọ yẹn. Nǹkan tí wọ́n á sọ fún yín yẹn o. Bọ́rọ̀ àwọn olóṣèlú dẹ̀ ṣe ń rí nìyẹn o. Dàtí tòsí gbogbo ọ̀rọ̀ tí àwọn olóṣèlú bá sọ fún yín ẹ má fẹ́ tí mi máa gbọ́ torí òtún bá ń tẹ́ni ọjọ́ kejì ọjà. Nǹkan tí wọ́n mì nìyẹn. Pé ọ̀rọ̀ tí àwọn olóṣèlú bá sọ òtún bá ń tẹ́ni ọjọ́ kejì ọjà. Nǹkan tí wọ́n mì nìyẹn. Ẹ má gba ọ̀rọ̀ wọn gbọ́ o. Wọ́n ń tàn yín jẹ ní o. Olóṣèlú ń tàn yín jẹ ní o ẹ̀yin ènìyàn. Ẹ yé máa tẹ̀lé olóṣèlú wọn ní kọ̀kọ́ tó fẹ́ ṣe fún yín. Wọ́n ń tàn yín jẹ ní. Irọ́ ni wọ́n ń pa irọ́. Irọ́ ti di tíì lẹ́nu wọn. Ó ti di tíì lẹ́nu wọn irọ́ pípa. Olóyè Ìgbòho nìyẹn kò tó ẹni tó ń wọ̀lú. Wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ ti today. Tinubu ò ní kọ̀kọ́ ṣe sí. Tinubu kọ́ ló wà ń bẹ̀ nígbà náà o. Gbogbo wa la rántí. Tinubu kọ́ ló wà ń bẹ̀. Wọ́n ò rí nǹkan ṣe sí o.
òkú àdògàndà òkú àfà aago mélòó lù yìí aago mẹ́wàá gẹ́gẹ́ òkè òkú àfà àárín wọn rí nǹkan ṣe sí o bàbá Tinubu àwọn àfà àti àdògàn ọmọ Yorùbá ni wọn o ọmọ Yorùbá pọ́nbélé Yorùbá dẹ̀ ní ṣé Buhari kó òkú àfà àti òkú àdògàn ṣó kó lọ́rùn ni tí Tinubu bá kó òkú àfà àti òkú àdògàn lọ́rùn ṣebí Tinubu ní mọ̀lẹ́bí àbí kò ní mọ̀lẹ́bí ṣebí Tinubu ní mọ̀lẹ́bí tá a lọ bi léèrè kí ló dé wá dé tẹ̀ ń hùwà ọmọ àlè kí ló dé tá à ń hùwà ọmọ àlè kò sétò ààbò wọ́n ti torí àlùmọ́nì tọ́rí lókè ní Kwara State ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kogi tẹ́ ẹ bá gbọ́ tán attack ibì kan ní Kogi pẹ́rẹ́ àwọn ilẹ̀ ọmọ Yorùbá ni wọ́n attack ìlú mi ní bandi pẹ̀lú Kogi State àwa ló mọ̀ nǹkan tójú wọn á rí ẹ mọ̀ ibi tí ọ̀já ju níbi tó ti mú last time ẹ mú everyday ni wọ́n kidnap lọ́nà wọn yẹn ó ní fídíò kan tí n bá play níbi tí bàbá wa David Hamilton tí gbogbo wa mọ̀ akọgun wọ́n play fídíò yẹn wà lórí page wọn ní Ondo State wọ́n ẹ̀ṣẹ̀ dé láti Nàìjíríà ni wọ́n lọ ń show àwọn ibi táwọn ti rí bítúmẹ̀ nígbà táwọn ṣe wà Nàìjíríà àwọn kò ṣeré lọ oko ni làwọn bá ń rí bí kìíní ṣe rí wọ́n bá sọ pé ò mọ̀ kankan bítúmẹ̀ ló ń wò yẹn níbi tí ibi tí wọ́n wà yẹn bítúmẹ̀ tó wà ní Ondo State mi ò mọ̀ bí àwọn tí ṣe research tán lórí ẹ̀ ni wọ́n fi ń sọ pé bítúmẹ̀ tó wà ní Canada ojú tó Ondo State lọ torí èmi ò tí ì nígbàgbọ́ tẹ́ ẹ bá ń bọ̀ láti Ọ̀rẹ́ ẹ ń bọ̀ láti Benin tẹ́ kọjá Ọ̀rẹ́ tẹ́ ń lọ sí sáàdì Ìjẹ̀bú yẹn Ìjẹ̀bú Òde ní Ondo State Ìjẹ̀bú gbogbo àwọn ibi tẹ́ ń wò gbogbo igbó tí ẹ rí tí wọ́n gbin àwọn thick forest wọ́n gbin àwọn igi tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ igi rọ́bà tí wọ́n gbin àwọn ọ̀pẹ tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ wọ̀nyẹn gbogbo bẹ̀yẹn bítúmẹ̀ ló wà bẹ́ẹ̀ bítúmẹ̀ pọ̀ jù sí gbogbo ibi tẹ́ ń wò wọ̀nyẹn àwa tá a ní bítúmẹ̀ yàlùmá ló ń jẹ wá kò sí ọ̀nà l'Ondo State níná kò sí nǹkankan kí lẹ́ ń ṣèjọba lé lórí ẹjọ́ irọ́ èyí tó ń dùn mí jù ní pé àwọn ará ìlú wọn ò mẹ́tọ́ wọn mọ̀ pé gbogbo àwọn olóṣèlú tẹ́wọ̀n ìwọ̀n lọ represent wa ni owó tí wọ́n fi ń kọ́lé tó ń fi ń ra mọ́tò bọ̀gìnì owó tí èmi àti wọ́n ní tá a lẹ́tọ̀ọ́ sí ni owó tá a jọjọ lẹ́tọ̀ọ́ sí ni bọ́n ṣe lẹ́tọ̀ọ́ sí náà ni ìwọ náà lẹ́tọ̀ọ́ sí àjọjọ lẹ́tọ̀ọ́ sí ni àwọn wá fi ń kọ́lé tó bá dé wá fún yín ní 100,000 inú yín á máa dùn tó bá fún yín ní 50,000 inú yín á máa dùn ẹ máa hèlè wọn ó kàn máa ń dùn mí jù fún àwọn ọ̀dọ́ wa ẹ̀yin tẹ́ntẹ́ lóṣèlú ó máa ń dùn mí jù fún yín ó máa ń dùn mí jù fún yín ó máa ń dùn mí jù ó máa ń dùn mí jù rí wọn ẹ máa sátẹ̀lé wọn ẹ máa para yín fún wọn ẹ sọ àwọn ọmọ ìyá yín dọ̀tá nítorí olóṣèlú ọmọ ìyá yín á di ọ̀tá yín wọ́n á kó bọ́n sí yín lọ́wọ́ ọmọ tí wọ́n lọ skul nílùú òyìnbó wọ́n wá kó bọ́n sẹ́yìn lọ́wọ́ ẹ máa fi bára yín jà ẹ sọ àwọn ará ilé yín dọ̀tá yín ẹ sọ ọmọ ìyá yín dọ̀tá yín ẹ máa lọ ṣó oògùn nítorí àwọn olóṣèlú tí wọ́n tó ń kówó yín mì ọlọ́run ó máa ṣe o tó ò bójú mi jẹ́ ọlọ́run ó ṣe o tó jẹ́ kó rí mi tó jẹ́ kí n máa ronú bí àwọn ọlọ́pọlọ pípé ṣe ń ronú ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o tó jẹ́ kí ìyá dìde rìn kì í ṣe ẹni tó wà ń lo òyìnbó nìkan ló ń ronú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń lo òyìnbó tí wọn ní ìmọ̀ lórí gbogbo nǹkan tá à ń sọ tí kò yé wọn mo dúpẹ́ ọlọ́run tó jẹ́ kó yé mi tó jẹ́ kí òye yé mi dáadáa toró ń yé mi jù ó yé mi jù owó tí gbogbo kò sí ọmọ Yorùbá kan tó yẹ kó wà lẹ́yìn odi gbogbo apáta ó yẹ ká wà lórí ilẹ̀ wa ni ká máa gbádùn ká máa ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ kọ̀ọ̀kan kì í ṣe àwọn iṣẹ́ gbogbo ẹ̀yìn ló ń du olúwa ẹ̀ wàá wà lórí standing láti for 8 hours ò ní jòkó báwo lẹ́yìn ò sí kò ní breakdown níjọ́ kan kọ́nà kó máa ṣàánú fún yàn ni òun la ṣe ń pariwo ẹ free olóyè Ìgbòho kó bá wa fèsì àwọn Fúlàní ká lè lọlé ó yẹ ká lọlé lọ́dún tá a wà yìí ṣùgbọ́n ta ló fẹ́ lọlé pẹ̀lú gbogbo kidnappers tó wà nílẹ̀ gbogbo àwọn ajínigbé wọ̀nyí ta ló fẹ́ lọ forí rọ́kú ẹ free olóyè Ìgbòho bàbá wa Tinubu free Sunday Igboho enough is enough this is 2026 free olóyè Sunday Igboho is not a criminal Igboho is not a criminal he's a freedom fighter he's fighting for his people
Free Sunday Igboho. C'est fini. We don't want Fulani in our land again. C'est fini. Enough is enough. Ẹni kó máa pa wá. Ẹ nà ọmọ ẹ dì lọ́wọ́ mú ẹni kó máa ké. Ẹ dẹ̀ nà ẹ dì ọwọ́ ẹ mú ẹni kó máa ké. Kò ṣe ní ké. Ṣé mi ò mọ nǹkan tí n bá sọ fẹ́yìn people. I don't know. A fẹ́ bú yín. Bákan náà ẹ̀yin ọba wa. À ń bẹ̀ àwọn ọba wa ní a lè bú yín, àwa ò kì í bú ọba. Ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ ká ṣe. This is getting too much. It's getting too much. How long tí Igboho fẹ́ fi wà níbi tó wà? A ti ń ka ọdún mọ́dún, a ti ń koṣù mọ́ṣù. Ẹ mọ iye ọdún tó ti jẹ́ǹsì tó ti wà níbi tó wà. Ẹ mọ iye láti 2021. Kí ni Igboho ṣe? Kí ni Igboho ṣe tó le tó yìí? Ṣé ó ṣe nǹkan sí kọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ síta ni? Àbí ìwọ̀nba tó ń sọ kọ́ máa pa ọmọ ìyá àwọn yìí náà ni? Àwọn tó dẹ̀ ń pààyàn Gúnmi kọ́ṣẹ́ ẹ lọ mú Gúnmi ni? Ṣé ẹ tí àrẹ́sì Gúnmi tẹ́ ẹ rìn pẹ̀lú àwọn ajínigbé? Ẹ lọ àrẹ́sì ẹ̀. Ìgbòho lẹ́ ń lé sẹ́yìn ẹ̀sà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kán sọ ilé yìí? Ṣó yẹ kán sọ mu? Ẹ máa ṣe ètò tẹ̀ ń dùn mí jùlọ àwọn gómìnà sí wa. Wọ́n máa ṣe summit ọ̀pọ̀ summit ni wọ́n máa ṣe kiri. Ní gbọ́n kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀. Eléyìí tó lọ ṣe last time kọ́ ẹgbọ́n kọ̀ọ̀kan mọ́ Lagos State náà ti ṣe last. Ìjẹ́ tí gbọ́n kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀. Ẹ lè gbọ́ anything mọ́. Ibi tó parí sí nìyẹn. Ibi tó parí sí nìyẹn. Ibi tó mọ nìyẹn. Ibi tó ti ṣe ibẹ̀ náà ló mọ. Ibẹ̀ ló mọ. Ibẹ̀ ló mọ. Enough for all this. Enough for all this. Enough is enough. Ẹ wo ẹ̀yin èèyàn mi, mo kí wa ní gbogbo kíbi tí a bá wà. Èmi ọmọ yín náà ni. Bó ṣe ṣe mí ni mo ti fi jáde tí mo fi sọ̀rọ̀ ọ̀rọ̀ olóyè Igboho. Ó jẹ́ ohun tó ń dùn mí lọ́kàn púpọ̀. Ó pọ̀ jù. Ọ̀rọ̀ olóyè ń dùn mí lọ́kàn púpọ̀ jù. Tá bá nílò olóyè ní Nàìjíríà ń sìn. Tá bá fẹ́ lọlé a pè olóyè à ń bọ̀ o. Mo trust olóyè. Ó lè rán àwọn boys wá dúró dìyàn lé airport. Ó lè rán àwọn security kankan wá dúró dìyàn lé airport. Mo trust ẹ̀. Gbogbo àwọn agbésùnmọ̀mí tó ń wọlé Yorùbá tó ń tẹ̀ wá yìí á dínkù. Ó dá mi lójú pa dínkù. We cannot continue like this. Ọdún tuntun la January la ṣe wà. Èmi ọmọ yín náà ni Akalamago TV show. Ní rí jù báyìí lọ. Please don't forget to subscribe to this channel. God bless you. Thank you.